Ọlálọ́mí Àmọ̀dé àti ẹ káàbọ̀ sí tòkó yìí. Bẹ́ẹ̀ ni mo ń kí ọ̀gá wa dáadáa. Alhaji Abdulrasaq Abdulgani Olúwa má jẹ́ sàárẹ̀ o. Bàbá mi délé Odùlé láti ìlú Àwà. Mo fi ìyá súnà Àwà Ìjẹ̀bú mo fi kí yín. Láti Òru bàbá ọlọ́wọ́ bá ń sọ yín sà. Mo fi ìyá súnà lu Òru Ìjẹ̀bú. Alhaja Silvat Alàkẹ́ jayéjayé mo fi kí yín sà. Bàbá Sokoti mo kí yín dáadáa ọlọ́wọ́ bá ń sọ yín. Alhaji Rasheed Ayinde Adékúnlé. Bàbá mẹ́rin gbé. Wọ́n ti wà ń bí. Bàbá àgbà Alhaji Dáúdà Akíọ́lá mọ́kànjú ọlá àwọn mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá láti ilẹ̀ yìí lọ tó fi dé Delta tó fi dé Ẹdó. Bàbá ń bẹ ní umura àmọ́ wọ́n ti rán aṣojú wá bí. Olúwa máa bá ní fi sọ̀rọ̀ sọ yín o. Ọlọ́run ló ń sọ ọlọ́run. Bàbá ẹ má bínú jàre bá mi. Orúkọ tí gbogbo èèyàn mọ̀ ni mo fi ń pè yín o. Ọlọ́run máa bá ń sọ yín sà. Bàbá wa dẹ̀ ìlú Ìbàdàn àwọn náà ti wà ní bàbá ọkùnrin tí máa ń disturb yín sọ náà wá elékùtù. Ẹ bá sọ bí Allahu Akbar. Allahu Akbar. Náà. Bàbá wa dáadáa ẹnìkan tó gbé ọkọ ní ti gbogbo orígun mẹ́rin àgbáyé wá káàkiri. Òun náà lọ látàbí ká pè é ní ọ̀rọ̀ tí ò ní tán láéláé ọlọ́run bá ń sọ yín. Bàbá wa Alhaji Abdulgani ǹgbà àwọn náà ti ń bẹ níjòkó yìí. Olúwa má jẹ́ tẹ̀lé àwátì. Àmín. Ọlá àti tóbi Muhammad. Sallallahu alayhi wa sallam. Alhaji Abdulgani ǹgbà Bello ẹ̀sìn. Bàbá wa ti ń bẹ níkàlẹ̀. Àwọn náà ti wà ń kàlẹ̀ pẹ̀lú wọn bí. Àti gbogbo àwọn alálùbáríkà èèyàn lọ́kùnrin. Alálùbáríkà èèyàn lóbìnrin wọ́n ti wà ń kàlẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Akíkan báyìí mo ti rí wọn. Bàbá ológojò mo ti rí àwọn náà. Bó ṣe wá ń lọ yìí kí níyẹn ò ní àní rí ara dá dúró. Mo kí bàbá dáadáa ẹ̀yin ojú gómìnà Olúwa ò ní gbọ́lá lọ́wọ́ yín Alhaji Abdulwasiu Ọlátúbọ̀sún Ọlọ́run jẹ́ mọ́ wà dáadáa. Mọ́gàjí àgbà fún gbogbo ilé akéré látòkè tó fi délẹ̀. Ìdùnnú Ọlọ́run ní tánú ayé yín. Ọlá àti tóbi ànábì wa Muhammad. Ẹ̀dá mi bójú mi ṣe ń rí náà ni mo ṣe ń ṣàlàyé rẹ o. Gbogbo àwa tó kù dáhà náà ti wà níkàlẹ̀ ilé akíwa ní kíkí ọlá. Akíwa ní kíkí ọlá. Àfi kíkí àlùbáríkà àfi kí ẹnì kọ̀ọ̀kan wa wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.